Dẹ̀dẹ̀ bí òró, dẹ̀dẹ̀ bí òrò. Àbẹ́ẹ̀ rí nǹkan. Ilé ayé ni o. Nílé ayé tá bá ń bímọ tàbí tá bá ń tọrọ ọmọ lọ́wọ́ Elédùà, ẹ jẹ́ ká máa tọrọ ọmọ gidi lọ́wọ́ Ọlọ́run o. Kí Ọlọ́run kó má ṣe kíni, kó má fún wa ní ọmọ pàpàǹlágí. Pàpàǹlágí. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì wa. Tẹ́yin bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ má gbàgbé ẹ kàn tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá, ẹ máa láǹfààní láti ṣe kíni, láti gbádùn ara wa. Dẹ̀dẹ̀ bí òró ni sinimá tá a mú wá lọ́jọ́ tòní. Àwọn àṣèré ńláńlá jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá Dẹ̀dẹ̀ bí òró. Àwọn bíi Sanusi Isiaq Tiwantiwa tá a mọ̀ sí Apá, Juliet Jatto, Sunday Ògbólúkẹ́, Adéníyì Adébáyọ̀, Lékan Látúnjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn òṣèré tó kópa nínú sinimá Dẹ̀dẹ̀ bí òró. Tẹ́yin ò bá tí wò, ẹ sáré lọ sí ìkànnì yín o. Ẹ tẹ̀ síbẹ̀, Dẹ̀dẹ̀ bí òró sinimá tuntun ní ajá àbálẹ̀ ni. Ẹ jẹ́ ká jọ wò, ká jọ digest ẹ̀, ká jọ fòye gbé. Nínú sinimá yìí la ti rí Tútì Apá, ìyẹn tá a mọ̀ sí Apánkúfọ̀ tó pa. Nínú abúlé tó wà, ó jẹ́ wípé gbogbo àwọn ìyá ló máa ń ṣe kíni, ló máa ń fipá bá lò. Tó fi di wípé ó ṣèkan o tó bú lọ́wọ́ lẹ̀ lórí pé ó sá kúrò nílùú. Kí ló sá kúrò nílùú tán? Ìlú tó tún sá lọ, ó tún lọ pàdé èèyàn bíi tiẹ̀. Ó pàdé ọ̀sínwín bíi tiẹ̀. Tóun náà jẹ́ jàgùdà pálí nínú ìlú bíi tiẹ̀. Wèrè méjì bá ranra wọn, ló bá di nǹkan. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dàlú láàmú o. Ìyẹn tó jẹ́ ọmọ Ògbólúkẹ́, olóògùn l'Ògbólúkẹ́, ọmọ ẹ̀, ìyẹn ti ro lágbára kágbára. Bàbá àtọmọ wọ́n jọ ń dà lóru ni. Apá náà tún lọ ṣe kíni, ìyẹn náà tún lọ kó bá wọn. Wèrè wá di púpọ̀ láàárín ìlú. Ó ti wá dé stage kan náà fẹ́ jẹ olórí ọ̀dọ́ o. Olórí ipò tí ò tọ́ sí o ló bá dúró gangan. Ó ní bẹ́ẹ̀ àfikún ṣe kíni, àfikún jẹ ipò yìí, àfikún ṣe kíni, àfikún ṣe kíni kó jẹ olórí ọ̀dọ́. Ẹ wò, tẹ́ ẹ bá ti subscribe sí ìkànnì wa, ẹ má gbàgbé ẹ bá wa ṣe bẹ́ẹ̀ jẹ́jẹ́. Tẹ́ bá ti mú apá kejì ìfìní yìí wá, ẹ lè máa jẹ́ àkọ́kọ́. Tẹ́ máa kọ́kọ́ ní àǹfààní láti mọ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀, ẹ dẹ̀ ṣé, ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ẹ ṣé púpọ̀.